And they want to cause war. Okay. God bless you, nation. Olùwàjú wa kò ní gbọ́dọ̀ lẹ̀. Kò tí ì sí nǹkan tó lè ṣe. A máa ṣe rálì ìtọ̀fà yìí o. Àtàbí pé ẹgbẹ́ ọ̀fà yìí ilẹ̀ Fúlàní ni. Àmọ́ wọn pé ilẹ̀ Yorùbá la wà. So kò sí nǹkan tẹ́lẹ̀ kan lè ṣe. Àwọn ọlọ́pàá agbára wọn ò káwọn ọlọ́pàá wọn tọ́jú wa. Kò sí nǹkan máa ṣe. Nobody can stop us. We must do this rally. Yes. A máa ṣe. Mr. Olatunde, Koiki Media, we carry anything carryable. Yes, sir. The camera can never be off here. Fo le paná. Mi ti rí ogun tó lè ṣe camera ò lè paná. Ọ̀fà la wà báyìí. Mo dẹ̀ mọ̀ pé gbogbo àgbáyé ló ń wo nǹkan tó ń lọ lọ́wọ́ báyìí. Mo sọ síwájú ìgbà tá a dé. Mo ní mo mọ̀ wípé àwọn àmì kan dá wa lọ́nà kò ṣẹ̀yìn ọba Ọ̀fà. Nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ ń bí ilé yìí kò ṣẹ̀yìn ọba Ọ̀fà. Àwa máa wá kúrò nsìn. Ṣùgbọ́n tí a bá gba Yorùbá nation yẹn tán, torí mo mọ̀ pé ó ti di gbígbà fún wa. Ìgbà tá a bá gba Yorùbá nation yẹn tán, gbogbo àwọn èèyàn tó wà ní orí ilẹ̀ iyẹ̀pẹ̀ Yorùbá tó ní pé a ní gba òmìnira yìí, ogun afẹ́jẹ́ wọn wẹ̀. Wọn ò ní jọ ọ̀rọ̀ Yorùbá nation gbogbo nǹkan tí mo sọ nígbà ilé ní àrọ́rọ́ wọn. Ó rí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ bó ṣe máa rí nìyẹn nítorí pé gbogbo nǹkan tí à ń ṣe kó lè dá fún wa, kó lè dá fún àwọn ọmọ wa, kó lè dá fún ìran tí wọn ò tí ì dá, òun ni à ń ṣe. A fi ilé wa sílẹ̀, a fi ọ̀nà wa sílẹ̀. Ìjáde tá à ń jáde lójoojúmọ́ à ń risk life wa ni wípé kó lè dá fún àwọn ọmọ Yorùbá, ṣùgbọ́n àwọn kan wá sọ wípé kò ní í dá fún wọn. Àwa mọ̀ pé ó máa dá fún àwọn ọmọ Yorùbá kan. Gbogbo àwọn ẹni tó wá sọ pé ìnira ló máa já sí fún wa, ara ni wọ́n. Wọ́n mú ní Àgbòdì, wọ́n jẹ wọ́n Àgbòdì, wọ́n wọṣọ agbóná mọ́ wọn lára. Ẹni tó ń rìn lábẹ́ òfurufú yìí, tó ń tẹ iyẹ̀pẹ̀ yìí, tó ń mu omi sí ẹnu, tó ń bu omi wẹ̀, tó dẹ̀ ń mí atẹ́gùn sínú, tó wá sọ wípé òmìnira tá à ń jà fún yìí kò kàn òun, àbí wípé àwọn kan náà máa jà á tóun máa wá jẹ ìgbádùn ẹ̀, ara ní. Kò ní kú o, kò ní rùn, agbélé ṣànde wù mí nígbà tí ire yẹn bá dé. Táwọn ọmọ tiwa tó ń jọrọ̀ òmìnira ilẹ̀ Yorùbá, táwọn ọmọ wa ń dọlọ́lá tó ń dọlọ́là, nítorí gbogbo àwọn tí wọn ò fẹ́ kí òmìnira yìí tẹ̀ wá lọ́wọ́, gbogbo wọn pátápátá àwọn ọmọ wọn ò sí Nàìjíríà o. Àwọn tó ń fún àwọn èèyàn lówó ipe kan ba nǹkan jẹ́, kan jọra lè rú, kò sí àwọn ọmọ wọn Nàìjíríà o. Ẹ wo àwọn ọmọ yìí, bá mi gbé fídíò, bá mi gbé kámẹ́rà yìí sí wọn, bá mi gbé sí wọn. Wọ́n wo àwọn ọmọ yìí, àwọn ọmọ ògo ọlá, àwọn ògo ọlá, ọmọ mi kan tí ìjẹun láàárọ̀ yìí nínú sàṣùn yẹ. Àwọn ògo ọlá tó yẹ kó jẹ́ pé àwọn ọmọ wọn máa dọlọ́lá, wọ́n máa dọlọ́lá, táwọn náà máa tọ́jú àwọn òbí wọn, wọn ò fẹ́ kó débẹ̀. Ẹni tó bá wá sọ wípé àwọn ọmọ yìí wọn ò ní débi ògo wọn, ó wá kùyàn yẹn ó kọ Ọlọ́run o. Ọlọ́run á fìyà jẹ èèyàn yẹn, bó ṣe máa rí nìyẹn. Torí gbogbo wọn pátápátá tó ń ṣòṣèlú náà ti kó àwọn ọmọ wọn kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwọn ẹbí wọn ò sí lórílẹ̀‐èdè Nàìjíríà, àwọn ará wọn ò sí lórílẹ̀‐èdè Nàìjíríà, ṣùgbọ́n wọ́n fi ìyà ń jẹ àwọn mẹ̀kúnnù. Àwọn ọ̀yà oníyà, owó onírú, owó oníyọ̀, owó community, àìmọye àjọ náà ń dá, àìmọye gbèsè náà jẹ, àìmọye owó náà ti yá, àìmọye ilé náà ti fi yáwó kó tó rán àwọn ọmọ wọn lọ sílé ìwé. Àwọn ọmọ yẹn wá ka ìwé yẹn tán, wọn ò wá ní rí iṣẹ́ fi ṣe.
wọ́n á tún padà wá máa gbé lábẹ́ àwọn ìyá yẹn wọ́n á padà wá máa gbé lábẹ́ àwọn bàbá yẹn àwọn kan wá sọ pé bó ṣe yẹ kílẹ̀ ayé rí nìyẹn ayé ẹ̀ ní wọ́n lára o gbogbo nǹkan tó fi ọwọ́ wọn tò ló máa bàjẹ́ lójú ayé wọn tó bá ṣe ń fà kò ní fà fún wọn gbogbo ewé tó ti ń já tó ń jẹ kò ní jẹ mọ́ gbogbo egbò tó ti ń sun tó ń jẹ kò ní jẹ mọ́ bó ṣe máa rí nìyẹn àfi tí Ọlọ́run ò bá sí lórí ìtẹ́ mọ́ tí Ọlọ́run bá yìí wà lórí ìtẹ́ tí mo dẹ̀ mọ́ pé wà lórí ìtẹ́ tó yìí ń jẹ́ Ọlọ́run bá ṣe sọ lẹ́nu bó ṣe máa rí nìyẹn àrò ọ̀rọ̀ mọ́ àwọn ọmọ yìí wọ́n wá débi re wọ́n á débi ayọ̀ wọ́n á tọ́jú àwọn òbí wọn lórílẹ̀‐èdè Yorùbá yìí orúkọ tèmi ní Ṣọlá kò gbọdọ̀ kú ọmọ Ṣàgámù lèmi ọmọ Ṣàgámù èmi wà èsì rẹ nìkẹ́ni máa fi mí ṣe èsì rẹ nìkẹ́ni máa fi mí ṣe so bó ṣe rí nìyẹn bó ṣe rí nìyẹn. ẹgbẹ́ wọn ní sọ́wọ́ ìsáré kò ṣe fún wa wọ́n ní tamati wà ń ta wọ́n ní wà tó jọmọ ìwà sí Yorùbá káwọn bá wọn jẹ kẹ́bọ̀dọ̀ àwọn kan so àti bẹ́ẹ̀ wọ́n sọ pé ìbọn àwọn òkú wọ́n yìí o bẹ́ẹ̀ máa ìbọn sí ẹ̀wọ̀n lòkù ìbọn mélòó wọ́n ti ń gbóyó owó tí wọ́n fún ojú 2000 naira lọ wọ́n fi ń bá yá àwọn ọjọ́ ọ̀la ọmọ wọn jẹ́ tó dẹ̀ bí ẹgbẹ́ ẹ̀yà sọ̀rọ̀ tó dẹ̀ bí ẹgbẹ́ ọlọ́pàá tó nípa fi wá ṣọ́ wa wọ́n dẹ̀ ń wò wọ́n dẹ̀ bá ń ṣe tó dẹ̀ lè stop Mohammed pé tó wọ́n yẹ kó rí nìyẹn. a fẹ́ wà lọ náà ni Koiki Media bring it on. ọ̀rọ̀ ìjà kọ́ lélẹ̀ wọ́n gba kúta tó wọ́n tí ó kọ́wá jà ṣé ọmọ gidi tó má jà tó wọ́n fi owó kì í ṣé mo lè kí wọ́n ti rí wọ́n ní Fúlàní pa àwọn èèyàn wa náà fẹ́ Nàìjíríà sí wọ́n Yorùbá fẹ́ dá dúró àwọn fẹ́yìn kan lọ́wọ́ ẹgbẹ́ ń jẹ́ra lọ́nà ṣé olórí ọmọ àlẹ́ ọmọ kan ní wọ́n ní àwọn ọmọ Yorùbá aláàbáyé ọmọ Nàìjíríà sí wọ́n Yorùbá fẹ́ dá dúró. torí kò tó ṣẹlẹ̀ lọ́sàn lónìí irú ò ní ṣẹlẹ̀ mọ́ àwọn ń padà bọ̀ à ń wọlé tó pẹ̀lú òòṣà à ń bọ̀ wá sínú ìlú Ọ̀fà yìí tí ó dẹ̀ sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ tó yẹ káwọn fojú wọn pé àwọn máa fẹ́ ṣẹlẹ̀ àwọn náà àjáde pé but gbogbo tó ṣẹlẹ̀ ó gbọ́ hàn sọ pé àwọn olórí ìlú mọ̀ sí gbogbo ẹ̀ ó ti yẹ yín so àwọn máa pàdé program lálẹ́. I'm gonna end the broadcasting soon. Movement, please. Everybody, movement, please, movement. Wait, please. mo lè má rí káàdì ìbọn mi ò lè pa mo lè má rí mi ò lè pa láíláí kò possible. èmi á pa kámẹ́rà Koiki. wọ́n sanwó èèyàn tí Koiki jẹ́ fún wọn ni mi lè pa kámẹ́rà láíláí kò possible. gẹ́gẹ́ bí ẹ ti ń rí tó ń ṣẹlẹ̀ ní bíbá Koiki Media bringing the world closer to your doorstep.